kò sí àmúyẹ tó lè mú Adeleke wà lára ìgbìmọ̀ ìṣèjọba mi Omisore. Ọ̀kan lára olùdíje fúnpò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìdìbò ọdún 2026 lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó tún fìgbà kan rí jẹ́ ìgbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Iyọlá Omisore ti tàbùkù gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Adémọ́lá Adeleke pé kò dáńtọ́ láti jẹ́ ọ̀kan lára àwọn kọmíṣánná ọ̀hún. Omisore sọ̀rọ̀ yìí ní ọ́fíìsì àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC nílùú Àbújá lẹ́yìn ìgbà tó ti fi fọ́ọ̀mù èròǹgbà rẹ̀ hàn láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀. Ó ní ohun tí Adémọ́lá mọ̀ ṣe nìkan ni ijó jíjó. Ó ní kò kún ojú òṣùwọ̀n rárá lábẹ́ bó ti wù kó kéré mọ́. Gẹ́gẹ́ bó ṣe wí, tí mo bá di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Adémọ́lá Adeleke kò lè rí ipò kankan dì mú o. Omisore fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìṣèjọba jẹ́ ohun ẹlẹgẹ́ tó pè fún ìgboyà àti ọpọlọ pípé. Ó ní kì í ṣe fún àwọn tí wọ́n kàn ṣe fàájì lásán. Ó sọ síwájú pé ìdí nìyẹn tí òun fi tún èrò ara òun pa pẹ̀lú ìrírí tóun ní nínú òṣèlú. Kò sì ní dára káwọn máa wo ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ń lọ oko ìparun báyìí. Ó tún wá fi dáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lójú pé kò ní sí ìjà tàbí gbọ́nmi sí omi òtó láàrin àwọn lọ́balọ́ba ní kété tóun bá ti gorí àlééfà.